Ah, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ọ̀rọ̀ rí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí ì rí fídíò yìí tẹ́lẹ̀, ó yá, ẹ dá sọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí rí fídíò yìí tẹ́lẹ̀, ọ̀rọ̀ ló wà ńlẹ̀ yìí, ó yá ẹ dá sí i. Gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì pátá, kí lẹ fẹ́ sọ sí fídíò yìí? Ẹ̀yin oníṣẹ̀ṣe náà, ẹ̀yin náà kí lẹ fẹ́ sọ sí fídíò yìí? Ẹ̀yin gan tọ́rọ̀ wá kàn, ẹ̀yin mùsùlùmí, ọ̀rọ̀ ló wà ńlẹ̀ yìí o. Kí lẹ̀yin náà rí sọ sí i? Ẹ jẹ́ kí oníkálukú kó sọ èrò ọkàn rẹ̀. Àmọ́ ní tèmi o, ọ̀rọ̀ tí ọba Sólómọ́nì sọ yìí, ọ̀rọ̀ làákàyè ni o, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni o, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni. Ẹ jẹ́ wá lọ fídíò sílẹ̀ fún ẹ̀yin tí ẹ ò tí ì rí tẹ́lẹ̀ àti ẹ̀yin tó jẹ́ pé ẹ ti rí tẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ẹ ní ẹyọkan tàbí méjì tí ẹ fẹ́ sọ sí i. Bàbá takú ti Jésù náà, àwọn náà wọn ṣàìdá sí o. Ẹ jẹ́ ká dìjọ kọ́gbọ́n, ká dìjọ kẹ́kọ̀ọ́. Àlàáfíà là ń fẹ́, a ò fẹ́ ogun. Lórúkọ Jésù, a ní ogun ẹ̀sìn ní orílẹ̀-èdè wa. Ogun ẹ̀sìn ò ní jà wá ní gbogbo àgbáyé o. Ó yá lókè lọ́run. Tí ọmọ kìrìsìtẹ́nì máa ń lọ sí skul, tí ọmọ oníṣẹ̀ṣe máa ń lọ sí skul, tó máa para wọn ní skul. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, àṣélẹ̀ làbọ̀ wá bá. Ẹ̀rí nǹkan tó lọ́n fi sọ fún yín nílọ́po ni. Bíbélì sọ wípé ògo tí ìkẹyìn yóò ju ti ìṣáájú. Iyẹ̀yẹ́ tí ẹ ń ṣe nísìn ó lágbára. Èmi fúnra mi gan tí mo jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ojú ń tì mí. Ìwé tí àwọn arákùnrin yẹn fi lọ kóra wọn jọ tó máa lọ sí hadith tó máa sọ wípé ànábì jí pátá, ànábì bókú sùn. Ẹ rò wípé àwọn kan nígbàgbọ́ ni, ṣé ẹ rò wípé àwọn kan ní bìlífù ni nígbà tó jẹ́ pé inú hadith náà ti ń kà jáde. Ṣẹ̀ríà ni, ẹ̀san ló dé bá yín, ẹ̀san ni. Solution yín mo ti sọ fún yín yẹn. Mo yẹ ọdún tẹ́yin mùsùlùmí tẹ́tí tẹ́tí oníṣẹ̀ṣe tẹ́tí mọ́ tẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ní kèfèrí. Ẹ ní àwọn kìrìsìtẹ́nì kèfèrí ni wọ́n. Ẹ ní àwọn oníṣẹ̀ṣe wọ́n máa wọ̀ náà. Kí ló dé sẹ́yìn lẹ́ni àlìjánà ni? Are you the one that hold àlìjánà? Lórí ẹ bá pé ni mo ń bá wí o. Kẹ́ sọ fún àwọn ènìyàn wípé ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin babaláwo ẹ má bínú. Gbogbo nǹkan táwọn ọmọ wa ti ṣe fún wa rí. Nǹkan tó ṣe kò sí kí ni kò dáa. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má bínú. Mo mọ̀ pé àwọn ọmọ wa tí ò lẹ́kọ̀ọ́ ti sẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ òdì sí ànábì wa mọ́. Ẹ má sọ̀rọ̀ òdì sí ànábì. Lókè ọ̀run, ọba Solomon, ọba àgbáyé, tó mú kí ẹ kú ọgbọ́n ẹ kú òye. But last thing tí mùsùlùmí máa ṣe tó ń lẹ́sọ yẹn, kí wọ́n tender apology, ó máa nira díẹ̀. Bẹ́ẹ̀ sí ìrò lèmi náà ń rò pé sí àwọn wọ̀nyí yóò mọ̀ wípé àwọn ọmọ wa, ọmọ oníṣẹ̀ṣe ọmọ mùsùlùmí, wọ́n á ní àwọn àjọṣepọ̀ tí wọ́n jọ ṣe lọ́jọ́ iwájú. Àbí mùsùlùmí rò wípé àwọn máa create school àwọn, mọ́tò àwọn, ilé ìwòsàn àwọn, oúnjẹ àwọn tí ò ní dàpọ̀ mọ́tò oníṣẹ̀ṣe àti ti kìrìsìtẹ́nì ni? Kò yé mi. Àwọn tó ní understanding lórí ní tẹ́sọ̀ ìwọ̀n ò pọ̀, percentage díẹ̀ ni. Now Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n lè ronú. Pé kẹ́lẹ́sìn mọ́ sẹ̀sìn, ètì mùsùlùmí rárá àti rárá. Bọ̀kálà àfíà òjọba ń tó ń sìn ìwọ ló mọ̀ gbà á. Máa fi kọ́ àwọn ènìyàn rẹ. Ohun tèmi ń sìn èmi ni mo mọ̀ gbà á. Máa fi kọ́ àwọn ènìyàn rẹ. But one, ní ti àṣà àti ìṣe kí wọ́n sọ pé rárá o, àṣà àpọ́nlé ìtẹríba. Nígbà tí Bíbélì wa kọ́ wa pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀, táwa ń ṣe bẹ́ẹ̀, táwọn oníṣẹ̀ṣe náà ń ṣe bẹ́ẹ̀, ìyẹn ò ń ṣẹ̀sìn àṣà ni. Bọ̀ tí ẹ̀sìn ti yín takò nínú súnà ànábì, adẹ̀jọ́ ń gbélé Yorùbá. Kàkà kí àwọn rò bẹ́ẹ̀ yín ṣe rò yìí, ìlérí ogun ṣá ni wọ́n ń lé. That is why àti ń bèrè fún sàríà. Sàríà ò dẹ̀ lè pè wá nílẹ̀ Yorùbá. Ogun ni wọ́n ń lérí lójoojúmọ́. Arọ tó lójú tó létí tó ń dìtẹ̀ mára àdúgbò wípé kógun ó dé. Ṣé kò mọ̀ pé tógun bá dé arọ òun gan bọ́ tẹ̀ lọ ni? Mi ò mọ bí wọ́n ṣe ń ronú. In everything
àwọn Ganiyu ọkàn ganu èpè ni wọn ti ẹ̀jẹ̀ èrò twice káàrò lẹ́ẹ̀mejì wípé ẹjọ́ bò lálàáfíà sì fẹ́ jọba kò dẹ̀ sí ní tálàáfíà lè fi jọba ju pé kó ń kálukú kó sọ ilé rẹ̀ dẹ́n ká wá rìnrìn ọmọlúàbí ká fi bára wa rìn ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí àwọn kan náà mùsùlùmí dìde tájọ parapọ̀ fún àwọn ìwé àlàáfíà nígbà tẹ́nìkan máa dìde tó máa sọ̀rọ̀ sẹ́ńtà àjọ rìnrìn àjò yẹn ó ní bo ló ti kéwu tiẹ̀ níbo ló ti rìnrìn àjò yẹn pé kí wọ́n da mùsùlùmí pọ̀ mọ́ ẹlẹ́bọ ṣé wọ́n nìkan dẹbọ pọ̀ mọ́ mùsùlùmí ni àbí kóńkálukú wà lálàáfíà tẹ̀sán wa ń béèrè fún ẹ̀jẹ̀ ìtàjẹ̀sílẹ̀ ìpani ìgénilápá ìfọ́nilójú ìgénilórí nítorí ẹ̀ ń ṣẹlẹ̀ north kò lè ṣẹlẹ̀ níbí mo kí yín ọba Solomoni lẹ́ẹ̀kan sí ẹ̀kú ọgbọ́n ẹ̀kú mọ̀ ẹ̀kú òye ẹ bá ní sí ẹ̀kọ́ kan gbogbo wọn lára àwọn tí ó tún béèbú kan béèbú dẹ́ mo bẹ̀yìn tẹ̀ wà ní comment section àtẹ̀yìn tẹ̀ ń follow wa torí Ọlọ́run ẹ má wo èébú wọn o èébú wọn wọ́n fẹ́ fi wíìkì wa ká lè panu mọ́ ni kò sí tán lè abojú abimú abetí whatever kò sí tán lè ṣe tó lè ní wa lára rárá àti rárá àwa ni ká dúró lórí ẹsẹ̀ wa dáadáa yóò dára fún wa ẹ wà lálàáfíà God bless you all in the mighty name of Jesus Christ hallelujah.